ẹ̀yin tèmi báyìí la ṣe rí gbajúgbajà àgbà òṣèré eré orí ìtàgé èyí tí a mọ̀rúkọ wọn sí Táíwò Hassan tí gbogbo ayé mọ̀ ní Ògògó ní orí ètò Oyinmomo níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àgbà òṣèré yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, kódà wọ́n mẹ́nu bà ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ tí àwọn náà jẹ́ kan lára àwọn àgbà òṣèré èyí tí a mọ̀rúkọ wọn sí Yínká Quadri. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ kòríkòsùn òun ni àwọn méjèèjì, ṣùgbọ́n ṣàdédé òun la bẹ̀rẹ̀ sí ní gbọ́ awuyewuye èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wípé ìjà ti wáyé láàrin wọn. In tó wá fa ìjà láàrin àwọn ọ̀rẹ́ kòríkòsùn yìí òun ni òye ẹnikẹ́ni. Ẹ̀yin èèyàn, ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí Ògògó wọ́n ṣàlàyé díẹ̀ in tó ṣẹlẹ̀ àti wípé in tó fa ìjà láàrin àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ kèmi àti yín ẹ jẹ́ ká jọ gbọ́ in tí Ògògó sọ. Gbogbo ntẹ́yìn náà bá rò lórí fídíò ọ̀hún ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Kí ló wá fọ́ ìdí ò bá dá nínú ọdún fọ́ọ̀fọ́ o. Àkọ́tà ń gbọ́n ta ní pé mo ṣe papọ̀ mọ́. Ẹ máa gbọ́ gbogbo tí bá sọ mílẹ̀ náà tell you the truth. Mo ṣe rí ni. Tí ò ní nǹkan kan nù. Gbogbo ọ̀rẹ́ tí mo ti ń bá rìn láyé ẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé bí Yínká mi ti rí. Yínká Quadri. Olódùmarè. Bọ̀ nígbà mí ẹni tó mú èèyàn mọ èèyàn kan ẹ̀ tó jọ wá close ju ẹni tẹ́jọ mọ́ra yín lọ ta ló máa wá jẹ olórí. Pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé níwájú Ọlọ́run bá àti èèyàn first minute second meeting yẹn Yínká wasn't there. Yínká Quadri sí ń bẹ̀. Èmi raise point. Ẹ jẹ́ ká mú Yínká kó ṣe leader wa. Ó máa nídìí ọdún fanishu. Omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn. Bẹ́ẹ̀ni. Mi ò mú Razak Àjàó. Tẹ́jọ́ kọ́kọ́ sọ́rọ̀ àwọn ọ̀dọ́. Tàjọ wà ní èbúté mẹ́ta. Mo ò mú Láòdé, mo ò dẹ̀ mú Ìdí Nàárò mi rẹ̀. Mo ò dẹ̀ sọ pé ẹ jẹ́ kí n ṣe leader. It's not even possible. It doesn't speak. Fara yín lẹ̀. Mi fara mi lẹ̀. In absentia èèyàn lè dìbò fún yàn náà. Mo ṣe dárúkọ ẹ ẹni yìí wá dáhùn pé wáyà tó yẹ jẹ́ pé Yínká. Mo ní kí ló fa ọ̀rọ̀ tó bèrè yẹn. Ó lẹ́yìn tí ò bá mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó lead wọn. Àmọ́ ní ìgbéraga ni tó. Tí ò bá mọ nǹkan ṣe tó òun. Òun ò lè jẹ́ kó lead òun. Ta ló ń bínú gbà náà lọ́hùn? Níbo? Ta ló ń bínú? Ta ni wọ́n bínú? Mo mọ̀ kó òun náà ó ṣeéṣe kó òun náà bínú ṣùgbọ́n mi bínú. Ẹ bínú. Èmi ò láìkí irọ́ mi lè put am bus copy o. I don't. Ṣé ló wá díjà lẹ́yìn àbúrò? Láyé. Àbípò. Àbọ́lá. Àwọn tí wọ́n takò orúkọ yẹn wọn bá wa dúró pẹ̀lú Ọ̀dọ̀fà Caucus. Wọ́n bínú lọ ni. Yes. Kí ọjọ́ rẹ mi kó máa fẹ́ nìkan. Kẹ́nìkan wá rí advice pé ìyàwó ẹ̀yẹn pé nítorí pé àjọ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́. Kí ló máa rò sí mi? Kí ni mo ṣe yẹn? A jẹ́ pé èyí tí ń fẹ́ ẹnìkan nínú ẹgbẹ́ already. Are you getting me? Oye díẹ̀ díẹ̀ sà. Mo kàn béèrè ní. Ẹ̀kọ́ ọ̀dálẹ́nu. Ọ̀dálẹ́nu yẹn. Ọ̀dálẹ́nu. So ìyẹn mo sọ pé ẹṣin ò gbọdọ̀ ju oko abẹ́. Abẹ́. Ọ̀rẹ́ lọ̀rẹ́ máa jẹ́. Ọ̀rẹ́ ìyàwó mi ò gbọdọ̀ wùn mí. Ipò tí ìyàwó rẹ̀ máa wùn mí. Ó ṣe láti wùn mí. Ìlọ́dúnrún àwọn obìnrin tó ló wà ní títì. Ọ̀pọ̀. Jẹ́ pé tó bá pé 10 wàá sì rí 3 tó máa ní ẹ jẹ́ kí n máa lọ ro nọ́sà. Abẹ́wọ̀n ṣá. Bàbá ṣé ọ̀sà wa lélẹ̀ àbí ó ní kinní kan tìbílẹ̀ nínú àbọ̀wáyé wà ń bẹ̀ ni? Ẹ sà máa lo like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. Ọdún méje. Tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni.